Agbara ta fi ń bọ́ nínú àmúbọ́ nínú ìjákulẹ̀. Àfàtó Asheti Egun ìdílé èpè. Ó fẹ́ máa mówó nínú owó. Ó fẹ́ bẹ́gbẹ́ pé ó fẹ́ jẹgbẹ́ lọ. Ó fẹ́ báráyé fọwọ́ tì. Wọ́n kásà sí tiẹ̀ òórùn sùn. Nǹkan rìn káàkiri inú ara ẹ. Ó ṣáà rí pé ọmọ Ádámọ̀ wọn ò fi ẹ́ lọ́rùn lẹ̀ wọ́n lẹ́mìí òkùnkùn. Wá gbìyànjú nǹkan tó fẹ́ sọ fún ẹ yìí. Wá lọ́gìnì ẹ̀ lóru, wá lọ́gìnì ẹ̀ lọ́sàn-án. Bismillah, ó tiẹ̀ kéré jù mọ́ gbìyànjú kínní ní ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì lóṣù kan. Ṣùgbọ́n tó pẹ́ ni tó pé ọwọ́ wọn ti ń bà dáadáa. Wàá bẹ̀rẹ̀ sí kọ́kọ́ máa ṣe ná oven. Fi fídíò yìí ránṣẹ́ kó fi nǹkan tó bọ́lábàrà sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀. Charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gẹ́ẹ̀tì àgbọn, gba omi àgbọn yẹn sínú kọ́ọ̀pù báyìí fresh one. Òru ni kó wá ṣe. Gbogbo èèyàn ti sùn lóru. Lọ mú Ayatul Kursiyu lórí. Àmọ́ Muhammad ló sọ pé tó bá mú Ayatul Kursiyu lórí tó bá di ọjọ́ ọ̀dájọ́ ṣẹ́tà ó máa wà lórí ẹ̀ òòrùn òní sínú àwọn tó òòrùn máa pa. Àti iṣẹ́ tó ń ṣe gan nínú ayé ìgan kọ́ lọ mú Ayatul Kursiyu lórí. Omi àgbọn tó gbà ní fresh yẹn tó ti dòru ó lè jágo kan òru ó lè jágo méjì ó ṣáà rí pé gbogbo ẹ ti ṣúra bídún. Wàá wá gbé omi àgbọn yẹn wàá wá sun mọ́ ẹnu ẹ báyìí. Wàá wá ka Ayatul Kursiyu wàá ka 33 wàá kà sí wàá blow sí wàá tọrọ nǹkan tó bá fẹ́ ṣàlàyé lédè tó bá wù ẹ́ lẹ́yìn ìgbà tó bá ti ka pure Ayatul Kursiyu. Tó bá wàá gbé omi àgbọn yẹn wàá gbé sínú fridge wàá keep ẹ̀. Tó bá di ọ̀sán gangan tílẹ̀ tutù mọ́ o lè tún jẹ́ kó jọ́wọ́ ọ̀sán kó rùn ràn bóró òsì ràn ilẹ̀ ṣàtútù mọ́ ẹ ti kúrò lóru. Wàá tún gbé omi àgbọn yẹn padà the same omi àgbọn. Wàá tún ṣe Ayatul Kursiyu wàá sun mọ́ ẹnu ẹ báyìí wàá tún ṣe 33 wàá tún blow sí gbé omi àgbọn yẹn mú máa lọ́gìn ẹ̀ bẹ́ẹ̀ wallahi tallahi sọ́nbilẹ̀ ilẹ̀ sílẹ̀ ilẹ̀ ilẹ̀ wa gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀mí òkùnkùn wọ́n máa rí ẹ̀sà ní ọ̀nà àlà bàbá tó bí mi ló máa ń pàfọ́ọ̀mù ẹ̀ bismillah ìkúlẹ̀ Allah tested and confirmed ni tí ò ní ìrújú ìwọ tó ò sì fíìlì nǹkan kan máa gbìyànjú kó o máa ṣe ń gbogbo ìgbà má jò ó já abẹ́ẹ̀ka abẹ́ẹ̀méjì lóṣù ìwọ tọ́wọ́ wọn ti bà lọ bẹ̀rẹ̀ sí í ṣe ìtúsílẹ̀ ni kódà ìwọ tó ń gbúrò pa àìsàn tó ń ṣe ẹ̀yọ́ lọ́wọ́ ayé inú kì í ṣọ̀rọ̀ owó nìkan ló ń ṣiṣẹ́ fún unlock burúkú ni tó lágbára ẹ̀mí òkùnkùn á fi ẹ́lẹ̀ ẹ fi fídíò yìí ránṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ kọlù wa fáwọn egbògi wa tó ní NAFDAC number ìjọba ọlọ́run bá dání láti wò ike nínú àìsàn àbáwọn máwọn gbàǹkan gbin iṣẹ́ tó lágbára wá fún yín Al-Qur'ani lágbára o wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wala yasidu sallimina illa kazara má fi tọ̀fọ̀gbẹ́ ọlọ́run bá ló ń kọ̀ntró ayé wa man yudabbiril amra fasayaquluna Allah innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ fi fídíò yìí ránṣẹ́ kó kọ àwọn èèyàn lára Al-Qur'ani lágbára wọ́n ń da àwọn èèyàn láàmú wọ́n ń da mùsùlùmí láàmú pẹ̀lú ẹ̀mí òkùnkùn ẹ lọ tẹra mọ́ Ayatul Kursiyu tested and confirmed ìbílísù bàbá wọn èṣù bàbá wọn òun gan ó ṣe kíni ó ṣe sàdánkátà fún Ayatul Kursiyu ẹ lọ mọ Al-Qur'ani ẹ jẹ́ káwọn ọmọ yín mọ́ àdúrà wa gbà o ẹ wọ́sọ̀pù afẹ́ ìké ìpèníjà àbí fún ìbéèrè àbẹ́gbòógì wa ẹ wọ́sọ̀pù wa lórí +234 810 913 1425 la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ma salam jazakallahu kullal khairin ẹ ṣeun.